Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tá ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tá ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o. Mo kí ẹ̀yin àgbàlagbà, Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, ìwọ náà darapọ̀ mọ́ wa látara subscribe, torí ẹni tó bá ti subscribe sórí YouTube channel yìí òun náà ti dára wa. Eléyìí ò lè mọ jẹ́ káwọn YouTube máa ta lólobó ní gbogbo ìgbà, ọjọ́ tàbí àsìkò tí wọ́n bá fi iṣẹ́ mi kalẹ̀ fọmọ aráyé o. Mo fẹ́ fi ní àtíkè àríran kan lénìí. Iṣẹ́ yẹn ṣiṣẹ́ ó dájú púpọ̀. Mo fẹ́ kí ìkọ̀ọ̀kan nínú wa ká ní lọ́wọ́ o, ẹ máa bá mi ká lọ o. Mo kọ́júbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba àjíkí, ọba àjígẹ̀, ọba tẹ́nìkan ò lè pa o, ọba tó ń pani tẹ́nìkan ò lè jí, ọba tó ń jí ni o. Mo júbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ráímì Oṣùọlálé. Mo sì júbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ fi gbà gbogbo tẹ́tí sí ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú yín ò ní bá wọn fọ́, etí yín ò ní bá wọn di, ẹ ò ní dàwátì, ara yín ò ní rí wa mú, ọ̀tá ò ní rí wa gbéṣe o. Mo kí yín gan. Kí ló ń pè ní aríran? Gbogbo wa la mọ̀ iṣẹ́ tó ń pè ní aríran. Aríran jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé gbogbo ẹni ṣe nǹkan adáyàn lóhùn ló nílò láti ní iṣẹ́ náà lọ́wọ́, ní nílé tàbí ní lára. Pàápàá jùlọ ẹni bá jẹ́ àwọn wòlíì, dandan ni wọ́n gbọ́dọ̀ ní aríran lọ́wọ́. Nítorí pé gbogbo èèyàn tó bá lọ sọ́dọ̀ àwọn wòlíì tó dúró pé wòlíì ẹ gbàdúrà fún mi, ohun tí wọ́n máa ń ní ká gbàdúrà fáwọn sí kò ju pé ká gbàdúrà fáwọn kan lè ríran sáwọn lọ. Ẹlòmíràn gan tó jẹ́ pé yóò ní sọ́nà pé wá pásítọ̀ mi ẹ sọ́nà fún mi. Gbogbo ẹ̀ àti kíní àti kejì lórí pé ẹ ríran sí mi náà ló jẹ́. Ilé ayé tíyẹn sì wà yìí, gbogbo iṣẹ́ tó bá wù kéèyàn máa ṣe èèyàn gbọ́dọ̀ ní aríran, nítorí wípé eléyìí ò lè jẹ́ kí èèyàn máa kó ọmọ ẹ̀dá ènìyàn yọ nínú aburú, nítorí pé ẹni táburú bá fẹ́ ṣe tá a bá ti rí tá a ti mọ̀, a ò lè sọ fún pé yẹra fún báyìí, ṣọ́ra fún báyìí, má ṣe bá wọn ṣe báyìí, yọra fẹ́ni báyìí, ń báyìí ni wọ́n máa ṣe, ń bá lọ́jọ́ báyìí báyìí, má bọ́ta lọ́jọ́ báyìí báyìí, ṣe ń báyìí báyìí báyìí, kò sí aburú níbẹ̀. Àtíkè yìí ó jẹ́ àtíkè kan tó jẹ́ wípé ẹ̀dá ò máa kàn án sójú ni fẹ́rẹ́fẹ́, kò bá àjọkùnrin ní ọ, kò bá àjọbìnrin ní ọ. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, gbogbo èèyàn tá a bá ti rí, a ò mọ rí ìran sí wọn, tí ìran náà ó sì máa jẹ́ déédéé nǹkan tó ṣe wọ́n tàbí déédéé ogun tó ń jà wọ́n nínú ayé wọn. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi wá sílẹ̀ o. Báwo láò ṣe ìfẹ́ lọ jù? Ẹ bá mi lọ wá labalábá mẹ́ta. Gbogbo wa la mọ̀ wípé tí labalábá bá fò á fi gbogbo ara ẹ̀ á fi hàn Elédùmarè. Ẹ bá mi wá labalábá mẹ́ta. Ẹ bá mi wá ewé èsìsì mẹ́ta, ewé ẹ̀yálóde díẹ̀, ewé mi èṣù díẹ̀, ewé ìkọlẹ̀ ọ̀rọ̀gba òun náà díẹ̀. Ẹ bá mi jó àwọn nǹkan tí mo dákọ̀ yẹ, bá mi jó o papọ̀. Tí bá ti jó o papọ̀ tán, ẹ lọ sọ́dọ̀ àwọn oní spiritual, ẹ lọ bá wọn pé ẹ fẹ́ ra spirit oil, wọ́n tà fún yín. Ẹni ẹ fẹ́ tún ra fission oil, àwọn àwòrán náà lẹ́wọ̀n lójú mọ́ máwòrán yìí, ó tà fún yín. Ẹni ká bá yín ta commanding powder, wọ́n tà fún yín. Ẹni ká bá yín ta invisible powder, wọ́n tà fún yín.
gbogbo àwọn tí mo sọ yìí ẹ da gbogbo ẹ̀ papọ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá dà papọ̀ tán wá ẹsẹ̀ da nǹkan tẹ́ jóyè ẹ dà mọ́ ẹ mix ẹ mọ́ kò jù báyẹn lọ a ò fi mọ arájú ni ẹ lọ dán o kẹfúnlé lábọ̀ rẹ̀ ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn wa o èmi ọmọ yẹn náà Dr. Modu Agba iṣẹ́ yìí tún lè ti ṣe dáadáa ipò tẹ̀ láìkì Fáyẹ̀mọ́rin alábẹ́ kọ́mẹ́ǹtì ajẹ́gun rẹ̀ nu kò jù bá ń lọ lẹ́yìn ìgbà náà lọ dáwọ́lé ajẹ́ fún ọ láṣẹ lọ́n Elédùmarè tó bá rí bákan náà ná ire o.